Ẹ kú ojúmọ́ ẹ̀yin ènìyàn wa. Èyí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá o, eléyìí lágbára o. Ó ń bọ̀ àwòrán sọ pé wọ́n dẹ́ẹ̀dẹ̀ láyé àtijọ́. Ojú ló ń mú tó nísẹ̀yìn o. Àwọn Fúlàní ya wọ̀lú Ìbàdàn, wọ́n kó àwọn ọmọ skul lọ. Kì í ṣe skul ẹyọ kan o, kì í ṣe méjì, skul mẹ́ta dìdì làwọn Fúlàní ya wọ̀. Ibo làwọn ẹlẹ́ṣọ́ ààbò Ìbàdàn wà, ibo làwọn àmọ̀tẹ́kùn wà tírú eléyìí fi ṣẹlẹ̀. Tí kì í ṣe pé ọmọ ẹyọ kan ni wọ́n gbé, kì í ṣe méjì, báwo náà ṣe kó wọn? Wọ́n náà ọ̀kadà náà ya wọlé tó dàbọ̀ bolẹ̀, tí kì í ṣe pé àwọn àmọ̀tẹ́kùn ò gbọ́ pé wọ́n yìnbọn. Àwọn ẹlẹ́ṣọ́ ààbò tó kù, àwọn ọlọ́pàá, àwọn sójà, civil defence, army ranger, kì í ṣe pé wọ́n ò gbọ́. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ẹ̀yin ènìyàn, ẹ gbọ́ gbogbo ẹ̀ nínú fọ́nrán yìí o. Bàbá wa olóyìnbó Jàsọ́lá Ìgbòho Òòṣà, àwọn pípò eégún ẹ ṣe wá bá yín mọ́lé o. Ní Ìbàdàn tẹ́ wà, olóyè, báwo ló ṣe ṣẹlẹ̀? Ìyàlẹ́nu ló jẹ́ o. Nígbà tí mo rí fọ́nrán yìí lánàá, mo travel ibi tí mo wà, mi lè ṣe fídíò. Ẹ̀yin bàbá ẹ̀yin ìyá, mo fẹ́ kí ẹ farabalẹ̀, kí ẹ wá gbọ́ fọ́nrán náà. Ẹ gbọ́ bí gbogbo ẹ̀ bó ṣe ṣẹlẹ̀, bí iṣu ṣe kú, bí ọ̀bẹ ṣe pa, gbogbo ẹ̀ lẹ́gbọ́, bí brọ́dà wa ṣe ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú fọ́nrán yìí. Orógbó bọ̀ o, ẹ̀yin skul tó kù, ẹ̀yin ìlú tó kù náà, ẹ má jáfara o. Àwọn Fúlàní ti wọlé wá, àti ń pariwo fún yín tipẹ́, àti ń pariwo. Òun náà ló ti dé yìí o, òun ló dé yìí o. Kì í dé bá ní kó yẹrí o. Ẹ jẹ́ ká múra ilẹ̀ Yorùbá, ó dọwọ́ wa o. Nǹkan tún wọ̀lú o, wàhálà wọ̀lú o nípínlẹ̀ Ọ̀yọ́ o. Àwọn bandit wọlé, wọ́n kó ọmọ skul lọ rẹpẹtẹ, wọ́n tún kó ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́, wọ́n kó wọn lọ. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ ti dójú ẹ̀. Ẹ rí pé à ń pariwo ọ̀rọ̀ security látijọ́ yìí, ṣùgbọ́n it's unfortunate. Ṣé ìjọba rọ̀rọ̀ security rò ń sìn? Pàápàá nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ rí pé ọ̀rọ̀ campaign ni wọ́n ń bá kiri báyìí. Níbi mo ti ń sọ̀rọ̀ lónìí yìí, ẹ jẹ́ igbákejì ọ̀gá àgbà olùkọ́, ó sàn ńlẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni wọ́n ti kó wọgbó báyìí, tí kódà nígbà tí ń sọ̀rọ̀ yìí, wọ́n àti ilé sọ wípé iye ọmọ báyìí làwọn pípù yìí ni wọ́n kó lọ. Wọ́n ròyìn bí wọ́n ṣe dé, bí wọ́n ṣe ṣínà ọ̀bọ̀n bolẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn, apá abolé léyìí ti ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ súnmọ́ bí o, kọ́lọ̀ ń yá tètè bá wa gbàkóso kí wọ́n rí àwọn ọmọ yìí gbà á lẹ̀ ní o. Ó lágbára o. Ìmíì tó tún bẹ́ ń bì yìí tí mo tún sáré fẹ́ jẹ́ ká tún jọ yẹ̀wò. Ẹ mọ̀ pé mo sọ fún yín pé gbogbo tó bá ń lọ lù ú, àwọn ò mọ̀ sọ fún yín. Now, obìnrin kan tọ́wọ́ tẹ̀, àwọn agbódegbà fáwọn bandits, kí ni iṣẹ́ tó ń ṣe ń tiẹ̀? Òun ló ń supply àwọn bandits lọ́ta àbọ̀n nínú igbó. Ọwọ́ tẹ̀ 302 rounds. Àwọn ọta àbọ̀n AK-47 ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n níbi mo ti ń sọ̀rọ̀ lónìí báyìí, wọ́n ti sọ sẹ́wọ̀n 20 ọdún, 20 years ni wọ́n ní kó lọ lò lẹ́wọ̀n. Ẹ̀yin èèyàn, sógún ọdún yẹn kàn ti ẹ̀ tó gan sá. Torí èmi rò pọ̀ go ológun sọ pé gbogbo ọ̀tán bá ti rí, bóyá o sọ̀rọ̀ tó fi ń gbé àwọn ẹranko yìí lẹ́yìn, àbó o sọ̀rọ̀, àbó o hùwà kan tó sáà ń jẹ́ pé bí support fún wọn, wípé báwo ṣe treat àwọn ẹranko làwọn ṣe treat irú wọn. Ẹ̀yin èèyàn, ẹ gbọ́ sógún ọdún tó fúrú obìnrin òun sì ló borí. Ẹ bá rí bó ṣe borí dẹ́dẹ́dẹ́, ẹ láwọn èèyàn Ọlọ́run rèé, láì mọ̀ páwọn eléyìí gangan ni tẹ́rọ̀. But ẹ̀yin èèyàn, mi ì fẹ́ pẹ́ lórí eléyìí. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ yẹn, òun ló ń kọ mí lóminú. Ipò wo làwọn ọmọ yẹn fẹ́ wà nù gbó? Ipò wo làwọn olùkọ́ wọn tí wọ́n kó wọgbó ni wọ́n wà? Igbákejì ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ tí wọ́n pa, ipò wo lọkọ àwọn ọmọ àwọn ẹbí ẹ̀ fẹ́ wà báyìí? ariwo tá à ń pa rèé o. Ẹ̀yin ìpínlẹ̀ tó kù tó bá wù yín, gbogbo ariwo tá à ń pa yìí
kẹ́ ẹ bẹ̀rẹ̀ gbésẹ̀. Ẹ wà àtìgbà tá a ti ń pariwo pé ètò ààbò àwọn pípù ń bẹ́nu gbó wa, àwọn kan ní irọ́ ni ẹ̀ ń dẹ́rù bá àwọn èèyàn ni. Ó tán bá àbí òtán? Ìpínlẹ̀ Ọ̀yọ́ lélẹ́yìí ti ṣẹlẹ̀ lónìí o. Bó o ló ṣe jẹ́ gangan, ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ kí n sáré ṣàlàyé fún yín. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, pàápàá jùlọ ẹ̀yin ẹbí wa lágbolé Àràbà, mo kí gbogbo yín Ọ̀yọ́ yìí o. Lónìí tí í ṣe ọjọ́ 15, bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ iná ló ṣẹlẹ̀ ní nǹkan bí ọwọ́ aago 8 àárọ̀, between 8 and 9 náà ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Pé àwọn ẹranko tá à ń sọ yìí, àwọn bandit, wọ́n ní ọ̀kadà tí wọ́n gbé wọlé ó pọ̀. Pé bó ṣe kù díẹ̀ kí wọ́n wọnú ìlú, tí wọ́n dé agbègbè ibi táwọn ilé ìwé yìí wà, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè kàràkàkà pé ìbọn yìí pọ̀, láti lè jẹ́ kí gbogbo àwọn tó bọ̀ lójú ọ̀nà kí wọ́n máa sá kúrò fún wọn. Gbogbo àwọn ará abúlé, gbogbo àwọn ará àdúgbò yẹn kẹ́rù lè bà wọ́n, kẹ́rù lè sá lọ. Wọ́n ní tí wọ́n ṣe ń yìnbọn ni. Kódà lọ́wọ́ ẹ̀ tí yẹn ṣe ń bá wọn ságídí, wọ́n sáré fìbọn fọ́ orí ẹ̀. Now ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mò ń sọ yìí, gómìnà Mákindé, ọ̀rọ̀ pé fẹ́ di president lẹ́ ń pariwo báyìí o. Ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ báyìí ìpínlẹ̀ Ọ̀yọ́. Bó o là á ṣe ráwọn èèyàn yìí gbà padà, ẹni tó ti pánkọ́. Now ẹ jẹ́ kí n sáré ṣàlàyé àgbègbè tó ti ṣẹlẹ̀ fún yẹn. Máa gbọ́ o. Ọ̀yọ́ police launch massive manhunt over Oríire school abduction. Wàá mọ tó burú jù bẹ̀, kì í ṣe school ẹyọ kan, kì í ṣe school méjì, school bíi 3 ni wọ́n rèé di papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Nígbà tí ń sọ̀rọ̀ yìí, wọ́n lè sọ pé iye ọmọ báyìí ni wọ́n kó lọ. Gbogbo àwọn school tá à ń sọ yìí, ẹgbẹ́nu ẹ̀yẹn ẹ wo àwọn picture tẹ́ ń wò yìí, ara school tí wọ́n ti sọ sẹ́ni yẹn. Ẹ rí pé àwọn school yẹn inú igbó ló wà, ṣùgbọ́n ṣèjọba kan tiẹ̀ kó àwọn ẹ̀ṣọ́ aláàbò síbẹ̀ tẹ́lẹ̀. Ṣé pé gbogbo ariwo tá à ń sọ rèé, gbogbo ariwo tá à ń pa látijọ́ eré tó dàbí pé akórìíra ìjọba kan. Tó bá ṣẹlẹ̀ tán kì í kàn jọba, àwọn aráàlú nìkan ló máa ń forí fà. Now ẹ máa gbọ́ o, ó rèé o. Ọ̀yọ́ State Police Command has commenced a large scale manhunt. Bẹ́ẹ̀ ni ariwo ń tòótọ́, ara àwọn picture kan. Kódà nígbà tí ń sọ̀rọ̀ lónìí, wọ́n kọ́ sọ pé gbogbo school tó ń bẹ nílùú local government bíi 4 kí gbogbo wọn kọ́kọ́ close down náà. Ṣùgbọ́n ẹgbẹ́ sáré káwọn nǹkan kan fún yín kí àlàyé ọ̀rọ̀ tí mò ń sọ kó lè yé yín dáadáa. Ẹ máa gbọ́ o. According to the police, armed hoodlums riding motorcycles simultaneously attacked Baptist Nursery and Primary School. Ṣé yàwó ta ni àbí yàwó ta? Ẹ̀yin èèyàn tẹ́ bá yára àdúgbò bẹ̀ yẹn tí mi bá pè dáadáa ẹ má bínú. As well as Community Grammar School and LA Primary School, ACLA. The attacker reportedly abducted several pupils, students and staff members, including Vice Principal Mrs. Alamu Folawe. The police, however, clarified that no people or students had been confirmed pied as at the time the report was filed. The statement added that an assistant headmaster in Yetilewe Primary School, identified as Mrs. Adesina, was pied during the attack, while an Okada rider was also pied after allegedly resisting attempt by the bandit to seize his motorcycle. Now, investigation further revealed that Community Grammar School, ACLA, shared the same premises with LA Primary School, ACLA. The attackers were also said to have taken away a Toyota Corolla belonging to the abducted vice principal before setting the vehicle ablaze along road leading to the forest. Following the incident, Commissioner of Police Oyo State, Abimbola Ayodeji Olugbenga, reportedly led operatives and other services commander to the affected community for an on-the-spot assessment and operational coordination. Now, nígbà tí ń sọ́nsìn, igbákejì ọ̀gá àgbà fún primary school, ẹ ti rí primary school àti grammar school kan, wọ́n ní wọ́n jọ ń share the same compound ni. But primary school yẹn ni wọ́n gbé assistant headmaster wọn tí wọ́n yìnbọn pa. Nínú àwọn tí wọ́n sì gbé lọ, vice principal secondary school yẹn ó wà lára wọn. Wọ́n ti pọ̀ lọ́kadà. Wọ́n náà ti kó àwọn ọlọ́pàá lọ gbogbo agbègbè yẹn. Kódà ní bá a ṣe ń sọ̀rọ̀ lónìí ẹni tó jẹ́ superb director superb nípínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ti kọ́kọ́ kéde, wọ́n announce pé gbogbo ilé ìwé tí ń bẹ ní Oríire local government, gbogbo àwọn agbègbè tó yí wọn ká, kí gbogbo wọn kọ́kọ́ close down
later ni wọ́n tó padà jáde padà wípé okay wọ́n lè reopen by Monday torí pé wọ́n ní wọ́n ti dá àwọn ẹ̀ṣọ́ aláàbò tó pọ̀ sí gbogbo agbègbè yẹn. Nígbà tí ń sọ̀rọ̀ yìí oríṣiríṣi gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n ti kó sí gbogbo agbègbè yẹn tí kódà wọ́n ní wọ́n ń wọnú gbó pé bí wọ́n ṣe fẹ́ rescue àwọn tí wọ́n ti kó lọ. Now èèyàn mélòó ni wọ́n kó lọ àti ilé sọ. Ìyẹn wá wọ àwọn ọmọ kéékèèké ẹ wo experience ṣerú experience tó yẹ ká máa nírè ṣerú experience tó yẹ ká máa nírè because gbogbo àwọn agbègbè tá à ń sọ yìí àwọn agbègbè tó súnmọ́nú gbó ni ó yẹ kí ètò ààbò tó nípọn kó wà ní gbogbo ibẹ̀ yẹn ṣùgbọ́n it's unfortunate gbogbo àwọn tí wọ́n pera wọn níjọba ń sìn election is the only thing tí wọ́n ríro election ni wọ́n ríro gbogbo àwọn tí wọ́n kó yìí ń sìn kọ́lọ́run Olódùmarè kó bá wa dóòlà ẹ̀mí wọn ni ẹni tí wọ́n pa kọ́lọ́run kó tú àwọn ẹbí ẹ̀ nínú ṣé crime tún ni só tó ti di crime pé èèyàn lọ léèwé àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jíǹjì ayé wọn pé táwọn òbí wọn wò pé òkè ẹja mọ̀ prepare ọjọ́ ọ̀la tó dáa fún wọn àwọn bandit ti wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí ọjọ́ wo sì ni wọ́n wá sí kí ni wọ́n ń pèlú yìí lókè Ògùn lọ́hùn ọpẹ́lọpẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò tó dúró tán tó bá jẹ́ pé irú àwọn ẹ̀ṣọ́ aláàbò yẹn náà wà ó ṣeé ṣe kí wọ́n mọ̀ sọ̀sídì ṣùgbọ́n kò sí èyí tó ṣẹlẹ̀ ní òkè Ògùn jò ni mo ti gbàgbé orúkọ ìlú yẹn mo ṣe news lórí ẹ̀ wọ́n pa ìkan lára wọn wọ́n mú àwọn mẹ́ta lóòyẹ̀ síbi torí pé ẹ̀ṣọ́ ààbò ẹ̀wọ̀n aláàbò wà ńbẹ̀ ni gbogbo ibi tí school bá ti wà ó yẹ kí àwọn personnel máa wà on ground but can you see now they came wọ́n dẹ̀ operate successfully ta ló fẹ́ dá wọn dúró àwọn ọmọ ọlọ́wọ́n ń sìn wọ́n ti kó wọn wọnú gbó Ọlọ́run ló mọ iye mílíọ̀nù àbí bílíọ̀nù tí wọ́n mọ̀ béèrè ẹ má gbàgbé àwọn tí wọ́n kó ń Kwara 176 ìjọ ni wọ́n àti ìrí wọn gbà á lẹ̀ o àwọn sì wà more than 3-4 months ni wọ́n ti wà lọ́gbà ṣe rí pé ìjọba Kwara gan kásán kankan lórí wọn mọ́ wọ́n ti gbàgbé wọn bẹ̀ torí ẹ̀ ló jẹ́ kí mi máa pariwo gbogbo ẹ̀yin ọ̀dọ́ lábúlé lágbègbè kọ̀ọ̀kan ẹ dìfẹ́ǹdì ara yín ẹ lọ wárin tútù ọ̀gá àjọ DSS ti ní ẹ dìfẹ́ǹdì ara yín ẹ lọ bá wọn ọba àlù yín baálẹ̀ ẹ lọ bá ọ̀gá àjọ DSS kí wọ́n fún yín láísẹ̀nsì yìí àbí sáwọn PPO kan mọ wá wọn mọ operate freely ni nígbà tẹ́yìn tẹ́ ẹ járàlú legitimate citizen tẹ́ ń sọ̀daràn tí wọ́n bá lẹ́ẹ̀lẹ́ gbérin tútù kẹ́ fi dáàbò bo ara yín ṣùgbọ́n àwọn ọ̀daràn àwọn ẹranko àwọn ní access sí irin tútù tó wù wọ́n láti wá máa paráàlú láti máa jí wọn gbé gbowó lọ́wọ́ wọn so make sense ẹ̀yin ọ̀dọ́ lágbègbè kọ̀ọ̀kan ẹ wọnú ìpòrúru ìbànújẹ́ ọkàn táwọn ìdílé yẹn máa wà lónìí àdúrà mi ni pé kọ́lọ́run jẹ́ kí wọ́n rí wọn rescue kọ́lọ́run jẹ́ kí wọ́n rí wọn rescue gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ó ti ṣẹlẹ̀ báyìí bóyá kẹ́ kọ́kọ́ gbé ọ̀rọ̀ president tẹ́lẹ̀ fẹ́ ṣe ẹ kọ́kọ́ gbé yẹn tì náà bá ṣe kọ́kọ́ rí àwọn ọ̀gá iléèwé tí wọ́n jí kó yìí àtàwọn ọmọ ọlọ́mọ tí wọ́n kó wọgbó yìí òun ni kó kọ́kọ́ jẹ́ number 1 ẹ má kàn ti ẹ̀jẹ̀ agbọ́pẹ́ ń campaign báyìí ẹ kọ́kọ́ kódà gbogbo àgbègbè tí ìṣẹ̀lẹ̀ ẹ̀yin náà ẹ lọ bẹ̀ gbogbo tó bá máa ná yín ẹ ṣe kí wọ́n ráwọn èèyàn ìgbà jáde o torí wọn sí ayé wa o wọn sì sílùú yà ẹ̀yin èèyàn bó ló ṣe rí lọ́dọ̀ ti yín ìyẹn ni mo ní kí n fi tó yín létí o kọ́lọ́n kó ṣàánú wa o ẹ mọ̀ wá gbọ́ o the police health tactical teams intelligence unit and other operational assets had been deployed to the area to prevent further breakdown of the law wọ́n ti kó wọn lọ bọ̀ yíyí ibẹ̀ náà nìkan ṣe kí ni kí wọ́n bá wa rí wọn gbà kí wọ́n rí wọn gbà kí wọ́n rí wọn gbà wá o kódà wọ́n fi fóònù nọ́mbà àtà tó free number fẹ́yìn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ bá fẹ́ pè káwọn ọlọ́pàá mú ẹ dá yín lóhùn 615 ẹ̀mọ̀gbọ̀n residents were also urged to make use of the Ọ̀yọ́ State Call Response Center tó free wọn ní jáyín lówó ọ̀fẹ́ ni o tẹ́ bá ti ń kófìrí rádaràdá páwọn ẹranko kan wọ́n fẹ́ máa rìnrìn tí ò yẹ kán rìn wọ́n ní kẹ́ mọ̀ pé 615 ẹ kàn dá ẹ̀ lórí fóònù yẹn lówó lórí ẹ̀ yóò lọ tó free ni ẹ jọ̀ọ́ àwọn tí wọ́n kó lọ yìí kọ́lọ́n kó bá a dóòlà ẹ̀mí wọn ni o ìyẹn ìkan ẹlẹ́ẹ̀kejì ẹ tún wá wò ó àbí agbáre o aborímọ́bò wà ẹ wá wo lòsì òun ló borí dẹ́dẹ́ yìí ẹ wò bó ṣe borí ṣé tíyẹn bá rí eléyìí bó ṣe borí dẹ́dẹ́ yìí ẹ ní àwọn ẹni ọlọ́run rèé àwọn abiyamọ ayé rèé
tẹ́rọ̀ lẹ́ ń wò yìí wọ́n ti rán lẹ́wọ̀n 20 ọdún 20 years ni wọ́n ní kó lọ ṣẹ̀wọ̀n. Mọ̀ tí wọ́n bá lọ́wọ́ ẹ̀ àwọn tí bandit ń lò lélẹ́yìí àwọn ni wọ́n lọ ń kó ọta ìbọn lóríṣiríṣi tí wọ́n ń kó lọ fáwọn bandit. Ọdún 2025 ni wọ́n arrest yẹ òun lẹ́ ń wo lòsì tó sojú kókó yìí pẹ̀lú bòrí irọ́ tó dàborí orúkọ ẹ̀ ìbòrí irọ́ ọmọ young woman dẹ̀ ní o aliru umanu alima aliru umaru òun ló kó ẹ̀ mọ́mi tó ti ń bọ̀ ni ó mọ̀ ga o ẹ jẹ́ nǹkan kankan fún yín mẹ́ ẹ mọ̀ gbọ́ o Justice Awayiwa of the Federal High Court in Abuja has sentenced a female arm carrier Alima Aliru Umar to a 20 years imprisonment after pleaded guilty to terrorism related charges involving transportation of ammunition allegedly meant for bandits. Ẹ ti rí bẹ́yẹn iṣẹ́ tó ń gbà ń tiẹ̀ nìyẹn torí ẹ̀ríkẹ́ máa ń tẹnumọ́ nǹkan kan òkè ọ̀yà yẹn bóyá lógun àwọn agbésùmọ̀mí àwọn èsì òkọ́kú àwọn ọ̀daràn bóyá ló lè tán bẹ́ẹ̀ torí àwọn aráàlú gan ti rí i pé okòwò rèé owó ń bẹ ń bẹ wọ́n ti wá lẹ̀ dí àpò pọ̀ máwọn ẹranko tí wọ́n jọ ń jí àwọn èèyàn gbé gbogbo oníṣẹ́ tí wọ́n ń lò àwọn náà ni wọ́n lọ ń kó fún wọn ṣùgbọ́n tínú mi fi dùn lórí eléyìí ni wípé aborímọ́bò wà wọ́n ti sọ sẹ́wọ̀n 20 ọdún bẹ́ẹ̀ ni pẹ̀lú sí àṣekára wọ́n sọ sẹ́wọ̀n 20 ọdún 2025 ni wọ́n mú adájọ́ kan tiẹ̀ ní gbogbo ẹ̀bẹ̀ tó ń bẹ yìí a ti gbọ́ pé kan bojú àánú wo ẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ tí wọ́n ń bojú àánú wo ni òun lọ ń kó nǹkan ìjà ogun fáwọn ẹranko àwọn ẹṣin òkọ́kú kò ṣeé dáríjìn torí ẹ̀ làwọn fi wò pé kó lọ lo 20 years bóyá ọpọlọ rẹ̀ ó ṣe kíni yóò pé kódà láti ìpínlẹ̀ Samfara ló ti ń kó ọta lọ fáwọn bandit ní Plateau kó tó di pé ọwọ́ àjọ DSS ọwọ́ wọn tẹ̀ wọ́n gba àwọn ọta more than 302 ọta ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀ pẹ̀lú owó láti gbà iná tí ń fa kéèsì yẹn ṣùgbọ́n lónìí adájọ́ ilé ẹjọ́ gíga nílùú Àbújá ó ní Kálímọ̀ ìyàwó àwọn bandit kó náà lọ 20 ọdún lọ́wọ́n àní kí wọ́n bá a ṣe gbogbo wọn bẹ́yẹn àwọn èyí tó bá yẹ kí wọ́n pa firing squad kí wọ́n dálẹ̀ láyé ìgbà kan àwọn ọ̀daràn bí wọ́n ṣe fẹ̀yìn wọn tàgbárè mo rántí ayé ìgbà ní ìpínlẹ̀ Ọ̀ṣun Èjìwẹ́ bí wọ́n ṣe fẹ̀yìn gbogbo àtẹ̀jíwẹ́ tó jẹ́ ọ̀gá wọn àti gbogbo àwọn ìsọ̀gbẹ́ wọ́n fẹ̀yìn wọn ti àgbá báyìí ni tí wọ́n yìn wọ́n mọ̀ kárakáka ló live a nílò orú nǹkan báyìí kíjọba dárú kìíní ìpadà gbogbo àwọn ẹranko tí wọ́n bá ti mú kí wọ́n mọ̀ fẹ̀yìn wọn tàgbá kí wọ́n mọ̀ pa wọ́n kí gbogbo ayé mọ̀ rí wọn kankan mọ̀ dà wọ́n sẹ́wọ̀n sóde ilé a lè jẹ́ ìdènà àwọn tó bá fẹ́ ní lọ́kàn pa àwọn fẹ́ jọ irú nǹkan báyìí wọ́n ní lè jọ yẹn Ọlọ́run ṣeun Alima ẹni bí 20 years ní kó náà lọ lò lẹ́wọ̀n ẹ̀yin èèyàn ẹ má bá fàdúrà ran àwọn tí wọ́n jí kó nípínlẹ̀ Ọ̀yọ́ yìí lọ́wọ́ o kọ́lọ́n kó ṣe wọ́n ní rírí o eléyìí ni mo ní pé bá a ṣe rí ká mú wá fún yín o Ọlọ́run Olódùmarè tó lágbára lórí ohun gbogbo yóò bá wa gbà wọ́n jáde o wọn ò dé láyọ̀ wọn ní pa wọ́n o bí tá a rí dé nìyẹn ẹ̀yin èèyàn ẹ já ọ̀rá fi mọ́ báyìí bàbá tó rí nǹkan míì á tún gbìyànjú ká tó fi tó èèyàn wá létí ó dìgbà kan náà.